Mo kí gbogbo èèyàn tó ń wò mí, gbogbo ojú tó ń wò mí pátápátá lágbàáyé, ní Nàìjíríà ní, láfríkà ní. Mo kí yín gẹ́gẹ́ bí àsìkò tí fídíò mi yìí tó bá ń dé ọ̀dọ̀ yín. Ohun tí ó ṣe okùnfà fídíò yìí, òhun ni àwọn awuyewuye tó ń lọ lórí social media léléyìí tó ní ṣe pẹ̀lú arábìnrin Rájí Basirat Bintu àti àwọn ọlọ́pàá zone 11 àti ilé ẹjọ́ wa ní Òṣogbo. Eléyìí ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tá a gbọdọ̀ ṣe nítorí pé tí a bá ṣe àtúnṣe, irọ́, àbòsí, ọ̀rọ̀ tí ò lẹ́rìí, ó lè di nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa nígbàgbọ́ nínú ẹ̀. Òhun ló fà á tí a fi gbọdọ̀ jáde ká ṣe clarification. Mo jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, mo dẹ̀ jẹ́ amòfin. Àwọn cases wọ̀nyí, wọ́n jẹ́ cases tó jẹ́ pé mo mọ̀ nípa ẹ̀, mo sì mọ̀ sí, mo sì play role nínú ẹ̀. Pàápàá jùlọ case IGP versus Rájí Basirat Bintu, case CP versus Ahmad Muhammad Lawal. Cases méjèèjì, ó jẹ́ case tó jẹ́ pé mo mọ̀ sí láti ìbẹ̀rẹ̀ títí débi tó dé. Ohun tó wá yà wá lẹ́nu ni wípé àwọn blogger wọ̀nyí, Al-Madrasatu Wahabiyya, Iyalaje Courtroom Show, Ọ̀kanlọ́mọ, Al-Izzat Worldwide, àwọn bloggers tẹ́ rí yìí àtàwọn míì bẹ́ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ń pa irọ́, wọ́n ń turn story upside down, wọ́n ń bully ọlọ́pàá, wọ́n ń bully magistrate, wọ́n ń harass magistrate. Mo fẹ́ fi dá wa lójú wípé case IGP versus Rájí Basirat Bintu, ẹni tó jẹ́ complainant nínú case yìí, Alhaja Kafilatu Kaula, ó forward petition sí zone 11 pé kí wọ́n bá wọn investigate crime tí wọ́n commit against òun. Crime yẹn simple, ó dẹ̀ wà straightforward. It's a crime of defamation of character and cyber stalking. Ó kọ statement, ó mú ẹlẹ́rìí wá, ẹlẹ́rìí ẹ̀ kọ statement, ó dẹ̀ kó ẹ̀rí kalẹ̀. Àwọn ọlọ́pàá zone 11 wọ́n ṣe ìwádìí wọn fínífíní. Nígbà tí wọ́n rí wípé ìwádìí wọn ti dé conclusive stage, wọ́n arrest Bintu Rájí. Wọ́n dẹ̀ gbé lọ sí court ní the same date tí wọ́n arrest ẹ̀. Now, gbogbo ìlànà tí ọlọ́pàá zone 11 tí wọ́n tọ̀ lórí ìwádìí yẹn, from my opinion, kò sí nǹkan tó wrong nínú ẹ̀. Látòrí bí wọ́n ṣe mú un, tó fi dé orí bí wọ́n ṣe investigate ẹ̀, tó fi dé orí bí wọ́n ṣe gbé lọ sí court, kò sí nǹkan kan tí ó wrong níbẹ̀. In a situation tó yẹ pé àwọn ọlọ́pàá wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀, wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ náà, wọ́n tì sílé ẹjọ́, láì ṣe pé wọ́n ti irú èèyàn bẹ́ẹ̀ mọ́lé, tàbí wọ́n lu irú èèyàn bẹ́ẹ̀, kí lẹ fẹ́ sọ wípé ọlọ́pàá ṣe tó wrong? Kí lẹ fẹ́ sọ pé ọlọ́pàá ṣe tó wrong? Àwọn ọlọ́pàá tí wọ́n mọ iṣẹ́ torí wọ́n pé, kí wọ́n tó approach defendant, kí wọ́n tó pick ẹ̀ tàbí kí wọ́n tó invite ẹ̀, wọ́n á ti bá ìwádìí wọn dé 99% tí kò jẹ́ pé kò sí nǹkan tí wọ́n ń dúró dè mọ́. Now, nígbà tí ọlọ́pàá parí ìwádìí wọn, ṣé kí wọ́n gbé ìwádìí wọn kalẹ̀ ni? Kó di wípé àwọn ará Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí ń tọwọ́ bọ̀, wọ́n ń lo influence, wọ́n dẹ̀ gbé case lọ sí court, kí ni ẹ̀ṣẹ̀ wọn? Now, ìgbà tó gbé ọ̀rọ̀ yẹn dé court, ṣé court wá sọ pé òun ò gbọ́ ẹjọ́ ni? Court gbọ́, wọ́n arraign ẹ̀, court ka charges fún. Bàtà dẹ̀ ka charges ẹ̀ fún, ó plead not guilty. Court dẹ̀ interrogate ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn, ó ní counsel tó dúró fún ló apply for bail ẹ̀. Court dẹ̀ grant ẹ̀ ní bail ní the same date. Kò rí bail ẹ̀ perfect lọ́jọ́ yẹn, ó perfect bail ẹ̀ ní the following day, ó dẹ̀ jáde ní the following day. Kí ni ẹ̀bi Dr. Ayilara nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀? Inú wa ò ní dùn
kí àwọn faceless bloggers tàbí àwọn abanilórúkọ jẹ́ kí wọ́n bully individual títí lórí social media kan tó wá bọ́ sí orí ọlọ́pàá kan bọ́ sí orí ilé ẹjọ́ láti má lè jẹ́ kí ilé ẹjọ́ kí wọ́n ṣiṣẹ́ wọn. Nínú state tí wọ́n ní ilé ẹjọ́ tó solid tó dẹ̀ wà reliable, Ọ̀ṣun state judiciary ó jẹ́ kan bẹ́ẹ̀. Nínú àwọn magistrate tó jẹ́ pé ó wà very very careful, extremely brilliant, endowed with maximum wisdom, Dr. Ayilara ó wà ńbẹ̀. Mo wá ń fi dédé àsìkò yìí mo fi ń sọ̀rọ̀ fún gbogbo ẹni tí ó bá ti gbọ́ fídíò tí àwọn blogging Facebook page àti TikTok page wọ̀nyí tí wọ́n ń gbé jáde. Al-Madrasatu Wahbiyya ọ̀daràn page ni, kò tíì sí blackmailer tó page yẹn ní ayé. Ẹ rí i pé ọ̀rọ̀ tí mo ń sọ yìí ìgbà tó fi di 5 hours after ẹ rí i pé wọ́n bẹ̀rẹ̀ sí máa blackmail mi náà. Ìyálájẹ́ courtroom show kò sí ní Nàìjíríà, blogger ni, ó máa ń gba owó blog ni, kò kí ń ṣèwádìí, kò mọ nǹkan kan, kò ní ọpọlọ, blackmailer ni. Ọ̀kan lọ́mọ Al-Izzat worldwide, kò sí individual tó lè blackmail tó àwọn eléyìí. À ń wá ọ̀pọ̀lọpọ̀ gbà ló máa ń ní láti mú tó ń bọ́ àwọn influence ló máa ń lò tó máa fi ń bọ́ lọ́wọ́ ọlọ́pàá. Àwọn tí mo kà kalẹ̀ gbogbo bí tẹ́ bá ti rí ọ̀rọ̀ wọn ẹ má kà kún o. Gbogbo ẹni tó bá dẹ̀ mọ bí a ṣe lè rí wọn arrest, gbogbo ẹni tó bá ní assistance láti render láti arrest wọn, I need the support wọn. Court wa, we have a reliable court. Court wa ò kí ń fìyà jẹ aláìṣẹ̀ unnecessarily. Nínú gbogbo àwọn ọlọ́pàá zone 11 wọn ò, you can never see zone 11 violating fundamental right of any suspect as far as I know. Lérí ọlọ́pàá zone 11 kan máa harass suspect, wọ́n investigate, wọ́n á dé charge sí court. The same thing ní ọ̀rọ̀ CP versus Ahmad Mohammed Awal. Ọ́fíìsì state CID ní under Ọ̀ṣun State Police Command ó ló investigate case yẹn o. Ó fi ẹnu kọ, ó fi ẹnu dáràn, ó fi ẹnu bà tẹni ẹlẹ́ni jẹ́ ni o, ó fi ẹnu bà orúkọ olórúkọ jẹ́. Malam Yusuf Adepoju kò mẹ́rí, kò bẹ́ẹ̀ tán, iṣẹ́ ò dà yín pọ̀, kò rán ẹ níṣẹ́, kò gbàyàwó ẹ, ó dẹ̀ bọ́ sórí Facebook, orí social media, ó dẹ̀ ń lanu gbàgà, ó ń bà orúkọ ẹni ẹlẹ́ni jẹ́. Ní reason tí wọ́n fi arrest ẹ̀ nìyẹn o, wọ́n dẹ̀ grant òun náà ní bail immediately. The most senior magistrate ní Òṣogbo òní Dr. Ayilara is a reputable, reliable, courageous and highly intelligent chief magistrate. Ẹ má bá wa bà wọ́n lórúkọ jẹ́, ẹ má bá wa drag wọn necessarily o. Wọ́n gbé case iwájú wọn, wọ́n dẹ̀ arraign wọn, wọ́n dẹ̀ apply fún bail wọn, ó dẹ̀ grant wọn ní bail. Discretion court ní bail o. Tí court bá ní pé bóun ṣe rí sí leléyìí, you cannot question that discretion o. Tí court bá sọ pé òun ò grant bail, you cannot question that discretion except pé wàá gbégbèsè tó next tó fi gbé kalẹ̀ ni o. Gbogbo ayé, Inspector General of Police, Commissioner of Police, AIG, DIG, the judiciary entirely ignore àwọn abatẹnijẹ́ orí social media. Kò sẹ́ni tí wọ́n lè bully o.